ẹ kú dédé àkókò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì Jígí Alára, ìkànnì 24 tó fi ìkàlẹ̀ sí ìlú Ìbàdàn ìpínlẹ̀ Ọ̀yọ́, ilé tí a ti ń sọ ọ̀rọ̀ bí àkọ́lé ìtàn tó jẹ́ wípé pẹ̀lú ìmísí Odùduwà ní gbogbo ọ̀rọ̀ tó ń jáde láti ẹnu wa. Ẹ̀yin olùgbọ́ wa, a dúpẹ́ fún bí ẹ ṣe ń bá wa lọ. Ojú tẹ́ fi ń fò wá kò ní fọ́, bẹ́ẹ̀ sì ni etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di tẹ́ náwó sí láéláé. Abdulkareem Nimot ni oníròyìn yín. Ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn wọ́gilé ìdájọ́ tó gba àwọn akẹ́kọ̀ọ́bìnrin láàyè láti máa wọ ìjáàbù lọ ilé ẹ̀kọ́. Ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn tó kalẹ̀ sílùú Ìbàdàn ti wọ́gilé ìgbẹ́jọ́ tí àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ àti àwọn òbí àwọn ọmọ 11 tó jẹ́ ẹlẹ́sìn mùsùlùmí gbé lọ ilé-ẹjọ́ láti fààyè gba wíwọ ìjáàbù nínú ilé ẹ̀kọ́ international school tó wà nínú fásitì ìlú Ìbàdàn. Ìgbẹ́jọ́ náà ló bẹ̀rẹ̀ láti ọdún 2019 ní ilé-ẹjọ́ gíga ti ìpínlẹ̀ Ọ̀yọ́ kó tó dé ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn ti ìlú Ìbàdàn lọ́jọ́ 22 oṣù karùn-ún ọdún 2024. Nígbà tí ó ń gbé ìgbẹ́jọ́ rẹ̀ kalẹ̀, adájọ́ àgbà ti ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn ti ìlú Ìbàdàn Bíóbélé George Will ṣàlàyé wípé ilé-ẹjọ́ náà fìdí rẹ̀ múlẹ̀ wípé ilé ẹ̀kọ́ International School Ìbàdàn ISI kì í ṣe ilé ẹ̀kọ́ ìjọba, bó tilẹ̀ jẹ́ wípé inú fásitì ìlú Ìbàdàn tó jẹ́ ti ìjọba àpapọ̀ ló wà. Ó fìdí rẹ̀ múlẹ̀ wípé nítorí ilé ẹ̀kọ́ náà san owó àwọn òṣìṣẹ́ rẹ̀ láì jẹ́ wípé ìjọba àpapọ̀ ló ń san, àfihàn wípé ilé ẹ̀kọ́ aládàáni ní í ṣe. Bíóbélù tún tẹ̀síwájú wípé gbogbo akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ náà ló ti tọwọ́ bọ ìwé àdéhùn ṣáájú kí wọ́n tó gbà wọ́n wọlé gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ ní ilé ẹ̀kọ́ ọ̀hún wípé àwọn yóò tẹ̀lé ìlànà àti òfin ilé ẹ̀kọ́ náà. Ó ní èyí kò fàyè gbà kí àwọn oníṣẹ̀ṣe tàbí ẹlẹ́sìn mùsùlùmí wọ ìjáàbù tàbí kí wọ́n wọ ìlẹ̀kẹ̀ tó rọ̀ mọ́ ẹ̀sìn wọn nípa sísan owó ìtanràn mílíọ̀nù kan fún àwọn akẹ́kọ̀ọ́ 11 tí ilé ẹjọ́ fẹ̀sùn kan ilé ẹ̀kọ́ ISI pé wọ́n tì mọ́lé. Adájọ́ pàṣẹ kí wọ́n san owó ìtanràn ẹgbẹ̀rún lọ́nà 200 náírà. Adájọ́ Bíóbélé sọ síwájú sí pé òfin orílẹ̀-èdè Nàìjíríà fàyè gbà kí oníkálùkù mọ ẹ̀tọ́ rẹ̀ gẹ́gẹ́ bí òfin, ṣùgbọ́n òfin náà kò fàyè gbà kí àwọn ẹlẹ́sìn mìíràn tàpá sí ìlànà àti ìwé àdéhùn tí wọ́n ti fọwọ́ sí ṣáájú kí wọ́n tó gbà wọ́n gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ náà. Yínká Akíntúndé tó jẹ́ ọ̀gá ilé ẹ̀kọ́ International School Ìbàdàn ní ilé ẹ̀kọ́ náà yóò tẹ̀lé ìlànà àti àbájáde ìgbẹ́jọ́ wọn ó ní lóòótọ́ ni wípé àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ náà ti tọwọ́ bọ ìwé àdéhùn láti tẹ̀lé òfin àti ìlànà ilé ẹ̀kọ́ náà, ṣùgbọ́n pẹ̀lú ìdájọ́ ilé ẹjọ́ àwọn kò ní ṣe ìdẹ́yẹsí ẹ̀sìn kankan. Ó rọ àwọn òbí láti mú àwọn ọmọ wọn wá sí ilé ẹ̀kọ́ náà. Ó tún ṣèlérí láti má ṣe yan àwọn ẹlẹ́sìn Islam tàbí àwọn oníṣẹ̀ṣe jẹ nínú ọgbà ilé ẹ̀kọ́ wọn. Ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti tẹ̀lé kàn yìí, ẹ máa bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Jígí Alára. Bàbá ló gudu. Èmi ní kí n wá ṣàlàyé fún yín pé àwa ti ń lọ ni. Èmi àti ìyàwó mi a ti ń lọ. Òun ni wá ṣàlàyé fún yín. Ó ti jáde bàtà bàbá mi ni. Bàtà bàbá ẹ̀. A retí láti ìjọ ẹ̀. Ṣé ti pín ogún bàbá yín? Ọ̀rọ̀ pé wọ́n pín ogún bàbá mi kọ́ àní bàtà bàbá mi tó fẹ́ ṣò ní Jígí Alára TV. Ó ti jáde sórí YouTube o. Ó ní lọ sọ. Ṣé ní kọ́ ṣe ní gbogbo ẹ̀ gbogbo aláyé. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.